ó tún ti lẹ́tìkẹ́ Tafasego àti Koko Zaria tí tún ṣe bẹbẹ ládùúgbò wọn. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìtọrẹ àánú, iṣẹ́ philanthropist ní agbègbè wọn pẹ̀lú gbogbo rògbòdìyàn tó wà lẹ̀ nínú ẹgbẹ́ onímọ́tò NURTW ní Lagos State. And sincerely speaking, this is so encouraging. Irú àwọn nǹkan tá a fẹ́ ládùúgbò wa nìyí. Bá ṣe rí Koko Zaria tó ń pín búrẹ́dì fáwọn èèyàn ládùúgbò, bẹ́ẹ̀ la rí tí Tafasego náà tó náà encourage àwọn ọmọléèwé with a certain amount of money. It is well. Mo tún kẹ́yìn èèyàn mi káàbọ̀ sórí ètò lọ́tẹ̀ ìṣẹ́láfíà ni mo tún bá yín lákòókò yìí bó lójú ọjọ́ lọ́dọ̀ tìyín lórí gbogbo rògbòdìyàn tó ń lọ nínú ẹgbẹ́ NURTW ní Lagos State lórí ọ̀rọ̀ ó ṣepò kò ṣepò tí MC àti Tafa tí wọ́n jọ ń fà láàrin ara wọn tí wọ́n dẹ̀ ti sọ di ọ̀rọ̀ rẹpẹtẹ nínú ẹgbẹ́ yẹn. Kódà ọ̀rọ̀ ipò yìí ó ti pín gbogbo ẹgbẹ́ yẹn ó ti pín sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ àfikọ́nà ó bá wọn tó. Ṣùgbọ́n nínú gbogbo eléyìí tó ń lọ yìí látún ti rí wípé Tafasego àti Koko Zaria àwọn méjèèjì wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ ìtọrẹ àánú díẹ̀díẹ̀. Kò sí tó burú nínú ìtọrẹ àánú tí àwọn méjèèjì ń ṣe sincerely torí ọ̀pọ̀ wa ẹni tó ń dùn ọ̀pọ̀ wa nínú náà ni pé káwọn tó ní kí wọ́n máa fún àwọn tí ò ní ká máa fi encourage wọn ká máa ṣètọrẹ àánú. Inú yẹn náà ni ìdàgbàsókè ṣe lè wà ní àwùjọ. Ṣùgbọ́n ó wá ní àwọn nǹkan ó ní ọ̀rọ̀ kan tí Tafasego tó sọ lásìkò tí òun àdírẹ́sì àwọn ọmọléèwé àtàwọn pẹ́rẹ́ǹtì wọn. Ọ̀rọ̀ yìí ni mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn wa ká tún jọjọ jíròrò díẹ̀ lé lórí ká tún jọ sọ nǹkan kan àbí méjì nípa ẹ̀. Kí n tó wá máa tẹ̀síwájú ẹ jẹ́ ká jìjọ wo fídíò Tafasego yìí níbi tó ti ń àdírẹ́sì àwọn ọmọléèwé àtàwọn ìyá wọn kẹ́ gbọ́ gbólóhùn ọ̀rọ̀ tó sọ nípa ọ̀rọ̀ ipò state chairman òun rèé ẹ jẹ́ ká jọ wò. Mo fẹ́ ṣe àtúbọ̀lọ̀ bàbá lọ́wọ́ sí ọ̀dà sáà gbogbo tí bàbá ń sọ àti tó wọ̀ sí òun ṣe bí mo ṣe ẹ̀dá lórí ọ̀fẹ́ ọlọ́run bá ní ẹ̀yìn òbí èmi kàn fẹ́ bá sọ̀rọ̀ èmi ò ní mọ́ọ̀ṣù púpọ̀ láti ṣe mo bá iṣẹ́ ọmọ lọ́mọ bẹ́ẹ̀ lọ́ọ́ bá iṣẹ́ tiẹ̀ ìka pẹ́rẹ́ tó mọ̀ sọ́mọ ọlọ́mọ gbogbo náà tí tó kù àti tọ́ba àti tẹ̀sẹ̀ tọ́mọ rẹ̀ ló máa ṣe kí ló máa jẹ́ gbogbo àti kékeré sí lọ́mọ rẹ̀ ti ṣe kí wọ́n ti ṣe fi ọgbọ̀ ayapẹ́yàn fọmọ ní ọgbọ̀ nípa ọmọ mi gbé first ó gbé second ó gbé third àti kékeré ọ̀tí wọn fi ọmọ ọgbọ̀ ẹ̀rọ wá fi wọ́n yọ̀gbọ̀ láti kékeré yìí tọ́mọ máa fi dàgbà tọ́mọ tó wúwa tọ́mọ jù wá lọ tó bẹ̀sì á tún máa ṣe kí a máa pọ̀ sínú a tún máa lọ síwájú ni wọ́n ò bí tọ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ṣe máa bú lórí yín tọ́lẹ̀ ṣe gbé yín sí ní máa padà sí àbúrò ọ̀rọ̀ ẹ̀mí fọwọ́ ní nígbà ẹ̀rọ ṣe fún ọ lẹ́yìn ó yẹ ká gba káǹtì ní ká sẹ́ǹdì ẹ̀ sí àwọn ọmọ pé láìfù ẹnu ayé lẹ́bọ̀ ìta gbangba láti make promise ṣẹ̀dá sáà ìta gbangba ni mo ti make promise ọmọ tó gbé first and second a fún ọ ní 50,000 a fi support education wọn ṣùgbọ́n a ṣe make promise níta gbangba abánikọ́ máa gba káǹtì ẹni mọ́mì wọn a máa sẹ́ǹdì ẹ̀ sí ṣe mọ̀ gbọ́n mọ̀ bí iná rè ó pọ́ síbi kí màmá ẹ̀ máa sọ fún ẹlòmídẹ̀kẹ̀ yìí tó gbọ́ tàgbà ó lè máa mọ̀ ó lè gbà sí kò promise ọ̀hún olówó kò padà fún olówó yẹn ọmọ mi náà lè gbé bẹ́ẹ̀ kó ní ọkùnrin sí kò promise mọ́ àmọ́ ìdílé gígùn ìrẹ̀ nímọ̀ kan ti sẹ́ǹdì ẹ̀ sí mọ́mì owó tí ìyàwó tọmọ bá ní màmá ló ní ìyá ẹ̀ náà ló ṣe kíni ló ń ṣe wàhálà lórí ọmọ yẹn gbogbo wàhálà yẹn tẹ̀lé ṣe lórí ọmọdé ìdá sásán ìdílé ti máa rówó ẹ máa fi tọ́ wọn lọ́pàá tún fi wà áyà àti bó ṣe wà yìí lọ látòrí secondary school university level tó fi dórí master level ọlọ́run bí lóyún wa á ṣe fún nímọ̀ nira láti lóore níta kan wà ní fojú sunkún ọmọdé ṣe bẹ́ẹ̀ kó yí fún ọmọ tèmi ọlá àtúndẹ̀ títọ̀ ọmọdé àtúndì bẹ̀rẹ̀ lọ ọlá wa àfààní ọ̀kadà tó bá di lẹ́sẹ̀ DFF ọdún sọmárì lẹ́sìn tó bá máa di lẹ́sẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀ba òun náà ti wà lórí position àti ṣáàmù. Mo fi pé gbogbo ẹ̀yin èèyàn gbọ́ ẹgbọ́n nǹkan tó sọ láàrin yìí in case tẹ̀ bá gbọ́ dáadáa ẹ tún jẹ́ kí n tún replay. tó bá máa di lẹ́sẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀ba òun náà ti wà lórí position àti ṣáàmù. òun náà ti wà lórí position ṣáàmù àdìgbòsára local government.
a tún lè ṣe mọ́ fún ọmọdé àmì èmi náà rè ọlọ́run ti jáde padà sẹ́yìn ọlọ́run tó ń bọ̀ báwa ti máa mọ̀ ọmọ tó lè di ẹ̀yin tẹ́ jókòó yìí náà ẹ máa wà nínú wọn ẹ̀mí náà ti wá fún ní 50,000 each ní tèmi wàá lè fún yín 500,000. ṣe gbọ́n nǹkan tó sọ láàrin Tafasego ni òun gbà á ládùúrà wípé this time next year kọ́lọ́hún ti gbé òun dé ipò state chairman bó fi pé èèyàn gbọ́n àárín yẹn dáadáa ó ní this time next year òun gbà á ládùúrà wípé kọ́lọ́hún ti gbé òun dórí ipò state chairman so that òun ó tún lè ṣe dáadáa tó tún jù báyìí lọ. Sincerely Ọlọ́run lè torí àníyàn tó ní dáadáa sáwọn ọmọ ìpóhùn tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ jù báyìí lọ kọ́lọ́n ti torí ẹ̀gàn kó jẹ́ kó dé orí ipò yẹn. Sincerely oníṣẹ́ máa sọ pé tíyàn bá nàka ẹyọ kan sí ọmọ làkejì kó ti gbà pé mẹ́rin tó kù ti ẹ̀ ní oníbẹ̀ bá ti nàka síyàn kíyàn mọ lérò dáadáa pẹ̀lú ìkà kan tó nà yẹn because if not bó bá ṣèrò aburú náà ni mẹ́rin tó kù á dé títí ẹ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé kò ń ṣe pé ó ti ń try láti confam ẹ̀ báyìí náà wípé òun ò tí ì di state chairman nínú ẹgbẹ́ NURT òun ò tí ì di state chairman NURT ní Lagos State is this not a confirmation pé kò tí ì di state chairman kí wá ló dé kí wá ló ṣe kídí ló dé kí ló ṣẹlẹ̀ tí àwọn kan ṣe wá ń lo ọ̀rọ̀ pé tó ṣe wá ti ń parade gẹ́gẹ́ bí state chairman tí wọ́n dẹ̀ ń lò láti fi domi àlàáfíà nú ẹgbẹ́ yẹn rú kí ló dé kí ló ṣẹlẹ̀ because wọ́n lẹ́nu oníkan láti máa ń gbọ́ kan ẹnu Tafa fúnra ẹ̀ láti gbọ́ tóun fúnra ẹ̀ ti ń sọ èyí wípé tọ́lọ́n bá gbé òun dórí ipò yẹn ní next year wọ́n á tún ṣe dáadáa jù báyìí lọ which means pé òun fúnra ẹ̀ ti ń confirm ẹ̀ pé òun ò tí ì di state chairman nìyẹn wọ́n ìtàn wọn ń parade gẹ́gẹ́ bí state chairman income tó máa ti ó yẹ kán máa fi income sẹ́yìn ẹ̀ from there kò ní máa sí wàhálà kò ní sí pé bí àwọn MC Olúọmọ nation náà tí wọ́n máa attack yẹn àkàntì ẹ̀dúpẹ́ àti upload wọn fún games tí wọ́n bọ́ ṣe ń play game political game wọn ní this time around tí ìṣe oní yàdáyọ̀ bẹ́ẹ̀ ṣe kìíní kan àti MC àti Tafasego appreciate wípé àwọn méjèèjì wọ́n lo wisdom fi play game wọn because àmọ̀ pé tẹ́lẹ̀ ní gbogbo táwọn wí yìí kan náà máa sọ I really applaud them actually mo really applaud wọn fún bọ́ ṣe ń play game wọn wọ́n play with wisdom. ẹ ti jẹ́ ká wo ìtọrẹ àánú tí Koko Zaria tó náà tún ṣe ládùúgbò ẹ̀ nínú fọ́nrán yìí. Olúwa ọmọ ṣe ọmọ fún ara ní bàbá ẹni sùúrù ìyá sílẹ̀ sábà ọjọ́ kan sábà ìbílẹ̀ ìbílẹ̀ jọ jáde ó yá ẹ jẹ́ fún wọn láyè kó kọjá. ó ga ó lágbára àwọn ọmọ ẹgbẹ́ URTW ní Lagos State àwọn Sego Nation àti MC Olúọmọ Nation wọ́n ṣàtiwádìí APC and PDP báyìí àbí torí géèmù wọn yìí kò yàtọ̀ in fact kò sí yàtọ̀ nù ẹ̀ pẹ̀lú eléyìí tí APC and PDP tọ́jọ́ máa ń play tó bá ti dìgbà election báwọn náà ṣe máa ń patronize àwọn aráàlú lélẹ̀ so that wọ́n á fi wò pé lágbájá ló dá pátì kan ló dá ju tẹnìkan lọ and it is okay sincerely speaking it is okay torí at least ó máa jẹ́ kí wà jàgídíjàgan kí ó dínkù láàrin wọn kò ní sí pé wọ́n para wọn kó tó di pé wọ́n bọ́ sórí ipò wọ́n play fair game ni so the best man wins it is well. ká tó wá máa lọ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ jẹ́ ká ka 1 or 2 comment lábẹ́ fídíò Tafasego kátẹ́gbọ́ opinion 1 or 2 people náà nípa iṣẹ́ ìtọrẹ àánú tó ń ṣe fáwọn èèyàn yìí. So according to the comment Aridri Money 24 ó ní rather spend on the right people who are the future than spend on actors and actresses. Nice one sir. Pẹ̀lú a lot of àtẹ́wọ́ ẹ gbọ́ ẹ̀yẹ èèyàn ojú wo lẹ fi wo kọ́mẹ̀ntì yìí. IBK ó ní I support this rather than spending money on actors. Ga o àwọn kọ́mẹ̀ntì yìí fi style sub àwọn kan o. Okay, Kofoworola Àyìnkẹ́ ó ní may Allah increase you in all aspects of life. Àmì Ọlọ́run kẹ́mi tó náà ni I like the way he analysed even if you are speaking Yoruba say it boldly and fluently. Good one Sego.
So under this video a lot of people are commending Tafasego fún iṣẹ́ philanthropist tó ṣe iṣẹ́ bó ṣe ran àwọn ọmọ ilé ìwé yẹn lọ́wọ́ and sincerely gẹ́gẹ́ bí mo ṣe sọ kò sí tó burú náà nǹkan táwa gan gbàdúrà pé ká máa rí láwùjọ wa nìyẹn torí àwọn ọmọ yìí ní ọ̀la ò bẹ́ẹ̀ ni bàbá dẹ̀ ṣe wọ́n lè ní la ṣe máa bá wọn ní ọ̀la so it is encouraging iṣẹ́ ìtọrẹ àánú tí Tafasego tó ṣe yìí pẹ̀lú àwọn ọmọ yìí it is also encouraging kọ́nà túbọ̀ máa ràn lọ́wọ́ kó lè máa ṣe dáadáa sí fáwọn èèyàn ládùúgbò a dẹ̀ hope wípé by the time tó bá di state chairman gẹ́gẹ́ bí àdúrà tí wọ́n gbà wípé àwọn náà tún ní dáwọ́ iṣẹ́ ìtọrẹ àánú bí eléyìí o bí bọ́n ṣe ń lọ fáwọn ọmọ yìí ní owó o àwọn ọmọ iléèwé the right people that really need the money bọ́n ṣe ń fún wọn lówó yìí bí Koko Zaria náà ṣe ń fún àwọn ìyá yìí tó really need oúnjẹ àwọn tó wà vulnerable ní society bó ṣe ń fún wọn lóúnjẹ tó ṣe ń feed wọn I hope wípé by the time tọwọ́ wọn bá tẹ ìkúdà tán bá gba mandate tán wọn ní yí padà torí Nàìjíríà ìlà wa àríbá àwọn olóṣèlú wa náà ṣe máa ń ṣe wá tó wọn bá ti tẹ ìkúdà tán gbogbo àwọn aráàlú tó dìbò yàn wọn ni wọn padà wá máa fi àdá yẹn ni wọ́n fi máa ṣá left and right I hope wípé gbogbo iṣẹ́ ìtọrẹ àánú tó ń ṣe kì í ṣe pé láti dé ipò state chairman yẹn nìkan wípé wọ́n sincerely ní mind wọn wípé àwọn fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ tó bá ṣe pé àníyàn wọn nìyẹn Ọlọ́run lè ti torí ẹ̀ kó gbé wọn dé ipò yẹn gan so that wọ́n á lè máa ran àwọn tó wà vulnerable lọ́wọ́ ẹ̀yin èèyàn mi ojú wo lẹ́yìn fi rí gbogbo ọ̀rọ̀ yìí kì í àwo ló kọ sí yín ẹ máa bá mi jù sí comment ẹ má gbàgbé tẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ mi for the first time ẹ máa bá mi follow DigiNaija online lórí Facebook link kan wà ní comment section video yìí tó máa gbé yín lórí page wa tààrà tẹ́ bá ti débẹ̀ kàn máa click follow button ló bá tán àwọn gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa náà ní orí YouTube ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí kẹsì máa fún fídíò yìí ní ìka ọwọ́ ìyẹn thumbs up like ẹ sì máa bá mi share ẹ̀ kó máa lọ lórí ayélujára ká tún pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀.